Ní orúkọ Ọlọ́run Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́ la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí. Mo gbàdúrà pé agbára ìmímọ́ Ọlọ́run á darapọ̀ mọ́ wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára sọ pé ṣé gbọ́ ọpẹ́ wa. À ń lọ nínú ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí. Olúwa á fi ọ̀rọ̀ rẹ yé wa. A gbàdúrà lórúkọ ńlá ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Èní ní ọjọ́ ìsinmi funfun èyí tá à ń pè ní Pẹ́tíkọ́sì, àyà ọjọ́ tí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi gba agbára ẹ̀mí mímọ́. Àkòrí àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba Ọlọ́run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkòrí ewu tí ó wà lójú ọ̀nà àwọn arìnrìnàjò sí ìjọba ọ̀run apá keje òun la ó máa kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Kí ni orí ọ̀rọ̀ wa tòun? Òun ni a pè ní ìwà àgàbàgebè. Ní orúkọ Jésù, ìwà àgàbàgebè Ọlọ́run bá fòpin sí láàrin wa. Kí a tó ka ibi kíkà wa, máa fẹ́ kí ẹ dá orúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Olubiyi Fowotade. Ṣé Orúkọ tèmi ni Adétọ̀tún Ọládìméjì Olubiyi. orúkọ mi ò yí padà, Revd Benjamin Ọlọ́rundúró. Ṣé ibi kíkà wa ní ìwé Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kẹrìnlá dé ìkarùndínlógún, a wà lọ sí 47 to 50. Nígbà náà ni ọ̀kan nínú àwọn méjìlá tí a ń pè ní Júdásì Ìsíkáríọ́tì tọ̀ àwọn olórí àlùfáà lọ. Ó sì wí pé, kí ni ẹ̀yin ó fi fún mi, èmi ó sì fi lé yín lọ́wọ́. Wọ́n sì bá ṣe àdéhùn ọgbọ̀n owó fàdákà. Láti ìgbà náà ló sì ti ń wá ọ̀nà láti fi lé wọn lọ́wọ́. Bí ó sì ti ń sọ lọ́wọ́, wò ó, Júdásì ọ̀kan nínú àwọn méjìlá dé, àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀, tí àwọn ti idà pẹ̀lú ọ̀bọ, láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá. Ẹni tí ó sì fi hàn ti fi àmì fún wọn wípé, ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò lé ẹnu, òun náà ni ẹ mú un. Lójú kan náà ó wá sọ́dọ̀ Jésù, ó sì wí pé, àlàáfíà olùkọ́ni, ó sì fi ẹnu kò lé ẹnu. Jésù sì wí fún un pé, ọ̀rẹ́, nítorí kí ni ìwọ fi wá? Nígbà náà ni wọ́n wá, wọ́n sì gbé ọwọ́ lé Jésù, wọ́n sì mú un. Hallelujah. Ẹ já lọ sí èròǹgbà wa ní àkọ́kọ́ ni pé láti kẹ́kọ̀ọ́ nípa ohun tí ìwà àgàbàgebè jẹ́. Ìkejì, láti ṣe ìdámọ̀ oríṣiríṣi ọ̀nà tí ó gbà farahàn ní òní. Ìkẹta, láti tọ́ka sí àwọn ohun tí ó wà nínú ìwà àgàbàgebè. Ìfáàrà, ibi kíkà wa tí òní ṣe àfihàn ohun tí ìwà àgàbàgebè jẹ́. Ó jẹ́ ìlàkàkà láti tẹ́ oríṣi ènìyàn méjì lọ́rùn ní àkókò kan náà. Jésù ń ṣe àtẹnumọ́ ọ̀rọ̀ kan náà nínú ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 14 nípa sísọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kò ṣeé ṣe fún ènìyàn láti sin olúwa méjì, nítorí pé yóò fẹ́ ọ̀kan yóò sì yan ìkejì ní ìpòsí. Àmọ́ ṣá, Júdásì akápò rẹ̀ tí ó sì tún ṣe iṣẹ́ kí ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó súnmọ́ òun nínú ìṣàkóso rẹ̀, ṣe àfihàn àpẹẹrẹ ìwà àgàbàgebè sí ọ̀gá àti olùgbàlà rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ní ìjọba ọ̀run gẹ́gẹ́ bí ibi ìfàbọ̀sí ayérayé lẹ́yìn ìrìn àjò wọn ní ayé yìí gbọ́dọ̀ làkàkà láti yà kúrò nínú ohunkóhun tí ó lè ní ipa lórí jíjẹ́ ẹni tí Ọlọ́run lè fọkàn tán. A rí wípé èròǹgbà wa àti ẹ̀bí ìfara wa tòní, ohun tá a fi yé wa ní pé ìwà àgàbàgebè jẹ́ ohun tí Ọlọ́run lòdì sí, pé ènìyàn kò lè sin Ọlọ́run méjì, yóò fẹ́ kan jù kan lọ. Nítorí ìdí èyí ni a kò fi àyè gbà fún ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti ṣe kíni, láti sin Ọlọ́run méjì. A fi Júdásì ṣe àpẹẹrẹ ẹni tó jẹ́ pé akápò kan ní lára àwọn ọmọlẹ́yìn Kristi, ṣùgbọ́n nítorí ìwà àgàbàgebè rẹ̀ ó ṣe kíni, ó da ọ̀gá rẹ̀. Ní orúkọ Jésù, a ò ní jẹ́ ọ̀dàlẹ̀ o. Ẹ já lọ sínú ìbéèrè wa. Ìbéèrè àkọ́kọ́ ní ohun tí a fẹ́ jíròrò lórí òun ni wípé, báwo ni ó ṣe lè ṣàpèjúwe ìwà àgàbàgebè ní ìbámu pẹ̀lú ibi kíkà wa ti òní, níbi tí a kà nínú ìwé Mátíù orí 15
ẹsẹ̀ 14 sí 15 àti ẹsẹ̀ 47 sí 50. Níbi tí a kà yẹn, tá a bá fẹ́ ṣe àfiwé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ká ṣàpèjúwe ìwà àgàbàgebè ní ìbámu pẹ̀lú ìwé kíkà wa tòun, ó jẹ́ fífi ara hàn gẹ́gẹ́ bí ohun tí èèyàn jẹ́. Tá a bá wo Júdásì, ó fara hàn lọ́dọ̀ Jésù bí ọmọ ẹ̀yìn ẹ̀, ṣùgbọ́n nígbà tó kúrò lọ́dọ̀ Jésù, ó gbẹ̀yìn lọ láti dalẹ̀ Jésù. So ó jẹ́ kéèyàn rí bíi pé bí mo ṣe rí rèé níbí ní gbangba, ṣùgbọ́n ní ìkọ̀kọ̀ ọ̀tọ̀ ni bí èèyàn yẹn ṣe jẹ́. Ṣé mi wá kí ènìyàn kó máa fi gbéra rẹ̀ lóhun tí kò jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ohun táwọn olóyìnbó pè ní eye service, a máa ṣe dáadáa lójú yín, ṣùgbọ́n tó bá dẹ̀yìn nǹkan mìíràn la jẹ́, gẹ́gẹ́ bí Júdásì ti ṣe. A ò ní ya Júdásì ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè kejì wa. Tọ́ka sí díẹ̀ nínú àwọn ọ̀nà tí ìwà àgàbàgebè fi jẹyọ láàárín àwọn Kìrìsìtẹ́nì lónìí ní ìbámu pẹ̀lú ìwé Jẹ́nẹ́sísì orí 39 ẹsẹ̀ 7 sí 10 àti ìwé Sámúẹ́lì kìíní orí 28 ẹsẹ̀ 7 sí 9. Wọ́n ti kàtó Mátì orí 6 ẹsẹ̀ 14. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni aya olúwa rẹ̀ gbé ojú lé Jósẹ́fù, ó sì wí pé, bá mi ṣe. Ṣùgbọ́n òun kọ̀, ó sì wí fún aya olúwa rẹ̀ pé, kíyèsí, olúwa mi kò mọ ohun tí ó wà lọ́dọ̀ mi ní ilé, ó sì ti fi ohun gbogbo tí ó nílé mi lọ́wọ́. Kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí, bẹ́ẹ̀ ni kò sí pa ohun kan mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ, nítorí pé aya rẹ̀ ni ìwọ í ṣe. Ǹjẹ́ èmi ó ha ti ṣe ìwà búburú ńlá yìí kí èmi sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run? Wọ́n ní ká tọ́ka sí ọ̀nà tí àwọn tá a lè pè ní ìwà àgàbàgebè fi jẹyọ láàárín àwọn Kìrìsìtẹ́nì lónìí yìí. Gẹ́gẹ́ bí èrò títí mi, láàárín ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì lénìí, a ti nífẹ̀ẹ́ ayé ìfẹ́ ju ìfẹ́ Ọlọ́run lọ. Ìmọ̀tara ẹni nìkan ló pọ̀ lọ́kàn wa. Tá a bá wo ibi tá a kà yẹn, a rí pé aya Pọ́tífà, gẹ́gẹ́ bó ṣe ọkọ ẹ̀tẹ́ lọ́rùn ló fi ọmọ ọ̀dọ̀ Jósẹ́fù ló fi sí ọ̀dọ̀ ẹ̀ pé ohun tó bá fẹ́ kí ó máa ṣe fún un. Àmọ́ ṣá gbogbo nǹkan yẹn kò tẹ́ lọ́rùn tó ẹgbẹ́ ló ti fi ń wá ọ̀nà láti pé láti pé kí Jósẹ́fù kó bá ṣe. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì lé èní yìí náà tẹ́ pé a fi ọ̀nà Ọlọ́run sílẹ̀ pẹ̀lú bọ́lá wọn ṣe ń tẹ́ wa lọ́rùn tó orí fi gbogbo tó ń tà fẹ́ atẹ́gùn láàbìrì fún ohun fífún wa, ṣùgbọ́n nígbà yẹn àdìsí ń wá ohun tí ara wa, ìfẹ́ tí ọkàn wa àdìsí ń bá káàkiri. Ẹ ṣe òdodo ọ̀rọ̀ lẹ sọ. Ìwà àgàbàgebè Kìrìsìtẹ́nì ní ayé òde òní ní ọ̀pọ̀lọpọ̀ à ń sin Ọlọ́run àjòjì mọ́ Ọlọ́run. À ń wá sí ṣọ́ọ̀ṣì, a máa ń kọrin, à ń gbára Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ gan nípò nínú ìjọ, ọ̀pọ̀lọpọ̀ akàwé mímọ́, ọ̀pọ̀lọpọ̀ akápò ẹgbẹ́ akọrin, ṣùgbọ́n síbẹ̀ à ń lọ ní baba yẹ̀míwò. Ìwà àgàbàgebè nìyí, a jẹ́ aláìṣòótọ́ sí Ọlọ́run wa. Ní orúkọ Jésù, Ọlọ́run á fòpin sí ìwà àgàbàgebè yìí láàrin ìjọ rẹ̀. Ẹ jẹ́ ká wo ìbéèrè kẹta. Jíròrò lórí ipa tí àgàbàgebè lè ní lórí àwọn arìnrìnàjò sí ìjọba ọ̀run ní ìbámu pẹ̀lú ìwà àgàbàgebè tí Árónì hù nínú ìwé Ẹ́sọ́dù orí 22 ẹsẹ̀ 1 sí 9 àti 7 sí 10. Nígbà tí àwọn ènìyàn rí i pé Mósè pẹ́ láti sọ̀kalẹ̀ tí orí òkè wá, àwọn ènìyàn kó ara wọn jọ sọ́dọ̀ Árónì, wọ́n sì wí fún un pé, dìde, dá òrìṣà fún wa tí yóò máa ṣáájú wa lọ, bí ó ṣe ti Mósè yìí ni, ọkùnrin nì tí ó mú wa gòkè láti ilẹ̀ Íjíbítì wá, àwa kò mọ ohun tí ó ṣe é. Árónì sì wí fún wọn pé, ẹ kán òrùka wúrà tí ó wà létí àwọn aya yín àti ti àwọn ọmọkùnrin yín àti ti àwọn ọmọbìnrin yín, kí ẹ sì mú wọn tọ̀ mí wá. Gbogbo àwọn ènìyàn sì kán òrùka wúrà tí ó wà létí wọn, wọ́n sì mú wọn tọ̀ Árónì wá. Ó sì gbà wọ́n ní ọwọ́ wọn, ó sì fi ohun ọ̀nà fífín ṣe é. Nígbà tí ó sì dá lé àwòrán ẹgbọrọ màlúù tán, wọ́n sì wí pé, Ísírẹ́lì,
wọ̀nyí ni òrìṣà rẹ tí ó mú ọ gòkè láti ilẹ̀ Íjíbítì wá. 7. Kí la lè perú àti Áárónì wò níbẹ̀ yẹn? Tá a bá wo bẹ̀yẹn, Áárónì ti yà kúrò nínú àlàkalẹ̀ Ọlọ́run, torí pé ìwé mímọ́ sọ fún wa pé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ó ti ya ère fún wọn tí wọ́n fẹ́ máa sìn gẹ́gẹ́ bí Ọlọ́run tó mú wọn jáde láti Íjíbítì. Ó ti yà kúrò ní àlàkalẹ̀ Ọlọ́run, ti kúrò nínú òfin Ọlọ́run. A rí wípé torí pé Mósè ò tètè dé, wọ́n wá ń sin Ọlọ́run àjèjì. Ó ní mọ̀ pé tí Mósè bá dé, wọ́n á tún ṣe kí ni? Wọ́n á tún padà sọ́dọ̀ Ọlọ́run. Ìwà àgàbàgebè ní èyí. Àwa tá a bá ń ṣe bẹ́ẹ̀, tá à ń gbègbè ayé bẹ́ẹ̀, tó jẹ́ pé láàárọ̀ Ọlọ́run ni, ní ọ̀sán òrìṣà ni, ẹ jẹ́ ká kúrò nínú rẹ̀. Àwa tá a wà nínú òkùnkùn tá a sì ń pa wa lẹ́nu ìmọ́lẹ̀ nílé Ọlọ́run, ẹ kúrò nínú àwọn ìwà wọ̀nyí. Ìwà àgàbàgebè ní ìwé ìfihàn tẹ̀ sọ pé kò gbóná kò tutù lọ́lọ́run yóò ṣe kí ni? Òun yóò pọ̀ jáde ní ẹnu rẹ̀. So Ọlọ́run àwọn àdúrà àwọn oníjẹ́ ní ipò sọ́nu. Ẹ já lọ sí ìbéèrè tí ó kẹ́yìn lónìí. Báwo ni ó ti dára jù láti jẹ́ ẹni tí ó ṣe é fọkàn tán àti olóòótọ́ ènìyàn gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run? Ìwé Dítarónómì orí 10 ẹsẹ̀ 12, Oníwàásù orí 5 ẹsẹ̀ 1 sí 6. Ẹ jẹ́ ká wo bẹ̀yẹn. Ìwé Lúùkù orí 12 náà ẹsẹ̀ 42 dé 43 náà àtún lè fi dáhùn ibẹ̀ yẹn. Ẹsẹ̀ 12. Ǹjẹ́ nísinsìnyí, Ísírẹ́lì, kí ni Olúwa Ọlọ́run rẹ ń béèrè lọ́dọ̀ rẹ? Bí kò ṣe láti máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ, láti máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo, láti máa fẹ́ ẹ, àti láti máa sin Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo. Ó dáa. Báwo ni ó ti dára jù láti jẹ́ ẹni tí ó ṣe é fọkàn tán àti olóòótọ́ ènìyàn gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba Ọlọ́run? Láti kọ iṣu àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀, ká jíjú sí ohun afẹ́ ayé yìí, ká dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run tọkàntọkàn, tí kò ní jẹ́ pé ògbóná kò tutù, jẹ́ pé Ọlọ́run ni a máa sìn ní àárọ̀, ọ̀sán àti ní òru. Nípa bẹ́ẹ̀ ni a ṣe lè jẹ́ ẹni tí ó ṣe fọkàn tán. Táwọn èèyàn bá rí wa níta gbà ẹni ẹ̀mí Ọlọ́run gbénú ẹ̀, wọ́n á lè fi gbọ́ ọkọ wọn tán. Kódà gan ibi tí kò lérò gan lára tí wọ́n yára pé àwọn orúkọ àdé ibẹ̀ gbà ẹni tó yẹ fọkàn tán ni àwọn ipò tó mọ̀ gbọ́n lérò wọ́n á pè é sí, nítorí pé kí ni ó ń bẹ̀rù Ọlọ́run, ó ní bẹ̀rù Ọlọ́run lọ́kùnrin. Ṣé tàbájẹ̀ wo Dítarónómì ó tẹ̀ dáhùn rẹ̀ dáadáa wípé ẹ̀yin Ísírẹ́lì, kí ló Olúwa Ọlọ́run béèrè lọ́wọ́ yín? Bí kò ṣe kẹ́ jẹ́ olóòótọ́, kẹ́ sì máa sìn ohun tí ènìyàn tí Ọlọ́run fẹ́, tí Ọlọ́run fọkàn tán, òun lẹ tó jẹ́ olóòótọ́, tó gbègbè ayé ìwà mímọ́, tó sì gbègbè ayé àpẹẹrẹ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tòótọ́. Ẹ̀mí yìí, oore ọ̀fẹ́ àti àwọn Olódùmarè yóò gbé wọ ẹ̀mí àtẹ̀yìn ní orúkọ Jésù. Ìparí, Ọlọ́run owó ni Ọlọ́run wa, òun kò sì ní fi àyè gbà wá láti pín ìṣòtítọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀dá mìíràn. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tí ó ní ọ̀run bí àfojúsùn, a gbọ́dọ̀ máa gbé ìgbé ayé ìfaraẹnijìn, ìjọsìn àti ìgbọ́ràn sí Ọlọ́run alágbára. Ọlọ́run alágbára nìkan ṣoṣo. Ọlọ́run nìkan lẹni tó yẹ kí a ṣe kí ni? Kí a fi ara wa jì fún, kí a máa sìn lóòrèkóòrè pẹ̀lú ìwà òtítọ́ àti òdodo, láì fi ìwà àgàbàgebè kún. Irú àwọn ènìyàn wọ̀nyí ni Ọlọ́run fẹ́. Ẹ jẹ́ ká wò fún ìrònú. Ẹ jẹ́ ká jọ kà fún ìrònú yẹn tó yá. Èyíkéyìí ìgbìyànjú láti hùwà àgàbàgebè sí Ọlọ́run yóò sọ wá di aláìyẹ fún ìjọba Ọlọ́run. Àti yóò sọ wá di kí ni? Aláìyẹ. So ìbá jẹ́ àlùfáà àbí ọmọ ọ̀dọ́ tó bá gbègbè ayé àgàbàgebè, aláìyẹ ni fún ìjọba Ọlọ́run. A jẹ́ ká jọ ka sórí wa papọ̀ náà. Ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 16. Kò sí ẹni tí ó lè sin olúwa méjì, nítorí yálà yóò kórìíra ọ̀kan, yóò sì fẹ́ ìkejì, tàbí yóò faramọ́ ọ̀kan, yóò sì yan ìkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run á gbọ́ àdúrà wa. Bàbá wa tí bẹ lọ́run, a dúpẹ́ pé ìwọ Ọlọ́run bá wa ṣe ẹ̀kọ́ Bíbélì tí ọ̀sẹ̀ Olúwa gbọ́ ọpẹ́ wa. Gbogbo ẹ̀dá tó tún gbé ẹ̀mí àgàbàgebè, Ọlọ́run fẹ́ àánú gbà wọ́n kúrò. Fún wa lórí ọ̀fẹ́ àti ìsìn olóòtítọ́ Jésù Kristi